ṣẹlẹ̀ àwọn òṣèré tíátà Yorùbá bú sẹ́kù gbaragada pẹ̀lú bí Sule Alao Malakia ṣe sọ Oko Oro gbáǹkọ́gbì ránṣẹ́ sí gbogbo wọn láìròtì tẹ́lẹ̀. Kí ló fa Oko Oro rẹpẹtẹ yìí? Ẹ̀yin èèyàn mi, ẹ ti mọ̀ pé bó bá ṣe ń ṣẹlẹ̀ la máa ń mú wá fún yín ní yàjóyàjó. Ẹ tún wá gbọ́ ohun tá a ti ń rúgbọ́ báyìí lágbo òṣèré tíátà Yorùbá eléyìí tún gbẹnu tán o. Ìkànnì Digi Naija tẹlifíṣàn lẹ́kalẹ̀ sí yìí ẹ káàbọ̀ tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ máa tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ láìkì ẹ kọ́mẹ̀ntì kẹ́sì máa share fídíò yìí ẹ máa share ní gbogbo ẹ̀rọ ayélujára yín kó máa lọ káàkiri bá tún ṣe máa já yín sí ohun tá a tún rí gbọ́ lágbo òṣèré tíátà Yorùbá báyìí pẹ̀lú bí gbajúgbajà olórin fújì ìyẹn Sule Alao Malakia bó ṣe gba àwọn òṣèré tíátà Yorùbá lápapọ̀ ní ìmọ̀ràn tó ṣe kókó tó ṣe pàtàkì tó yẹ kí wọ́n máa múlò nídìí iṣẹ́ wọn especially bí wọ́n ṣe relate láàrin ara wọn. ọ̀rọ̀ kì í síbẹ̀ o òye tó pọ̀ sì kún nínú fọ́nrán yìí ó yá òun rèé. nǹkan lọ́n fi ṣàánú ẹ nígbà tó ń ṣe yẹn tó gbọ́dọ̀ máa speak láàrin wọn ìyẹn làwọn tí ó ń ṣe gbogbo nǹkan ẹ ní lọ́wọ́lọ́wọ́ táìmì náà fi lè wá rí ẹ náà fi lè sọ fara wájú ọgá wa rí síwájú wa sọdánù sí bẹ́ẹ̀ kò sí nǹkan kíbla ìmọ̀ni tó bá ti wá tọ́lọ́hún bá wá ṣàánú ẹ̀ táìmì rẹ̀ tọ́lọ́hún bá ṣàánú ẹ lásìkò yẹn èèyàn wá dàbí èèyàn wá máa gbàmọ̀ràn lọ́wọ́ àwọn tí yóò gbọ́ jùlọ ẹni tó gbọ́n jùlọ yẹn. àbẹ̀ ló tó bá yàn bẹ́ẹ̀ lọ. àwọn náà yóò gbọ́ gbogbo nǹkan báyìí láti ṣe é gbọ́njẹ́ ni ẹni wọ́n á lè ṣe wá ṣe tí. àdánwò bá dé ẹni tó gún àdá yẹn ní gọ́ọ̀rù. bẹ́ẹ̀ni òṣìṣẹ́ tí ò ti là ò lè lẹnu bọ́ọ̀lẹ̀. abẹ́ni àwọn òṣìṣẹ́ méjèèjì òun tó ti gbogbo ẹ̀kọ́ tí wàá ń ṣe ò ti là ẹnu lẹ́ẹ̀kì bọ́ọ̀lẹ̀ tí sáà áwùsì níyìn. aláhàpà bẹ́ẹ̀ni ẹ ti máa ń sọ pé ìbẹ̀lẹ̀ ọ̀lẹ́ ti máa ń bùyàn pé iṣẹ́ kọ́ lówó ọlọ́mọ àyíká yìí sọ bẹ́ẹ̀. ṣeéṣe kó ṣe wípé nítorí pé a kì í sábà rí ìfẹ́ tó dán mọ́rán àti ìbáṣepọ̀ tó yè kooro láàrin àwọn òṣèré tíátà Yorùbá yìí ní gbogbo ìgbà ló ṣokùnfà irú ìmọ̀ràn tí Sule Alao Malakia tó gbà wọ́n yìí àmọ́ kí lè rògbà ẹ̀yin èèyàn wa lórí ìmọ̀ràn yìí ǹjẹ́ n tó yẹ kí àwọn òṣèré tíátà Yorùbá kí wọ́n múlò ní àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa sọ tiyín sí comment kájọ máa gbọ́rọ̀ ọ̀hún yẹ̀wò títí dìgbà míì tátún wájọ máa pàdé lórí ìkànnì yìí ẹ máa tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ like ẹ comment kẹsì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.